ẹ̀yin aríran àgbáyé, gbogbo ẹ̀yin ríran ẹ wá ń bí. Bíbélì tèmi àti yín kà nínú ẹsẹ̀ bíbélì kan, ìwé Àìsáyà orí 100 Àìsáyà 61, ó ní ẹ̀mí Olúwa Jehovah ń bẹ lára mi, ó ti fi àmì òróró yàn mí láti kéde ọdún ìtẹ́wọ́gbà Olúwa, àti láti yìn fún àwọn tó ń ṣọ̀fọ̀ fún Síónì, àti láti tù àwọn tó ń gbà àwẹ̀ nínú, àti ọdún ìtẹ́wọ́gbà Olúwa wa. Olúwa ò rán wa sí celebrity, Olúwa ò rán wa sáwọn stars ká máa ríran sí wọn. Àwọn obìnrin tó ń wojú Olúwa fún ọmọ, tí ayé fi àpáàdì tán fi dí ìdí wọn, tán fi dílé ọmọ wọn, táwọn àgbà gbé ọ lọ sí nínú, tí wọ́n jẹ́ kóyún dúró, wọ́n wà ńbẹ̀. Àwọn tí wọ́n níbùjókòó, wọ́n wà ńbẹ̀. Àwọn ọkùnrin tí ò nígbéga wà ńbẹ̀. Àwọn tó ti ga tán ti jábọ́ padà tán fẹ́ dìde wà ńbẹ̀. Àwọn tí wọ́n jẹ́ èèyàn rí tán fẹ́ jẹ́ èèyàn, wọ́n wà ńbẹ̀. Àwọn tá a dè lórí ìdùbúlẹ̀ àìsàn, wọ́n wà ńbẹ̀. ẹ ríran sí wọn. Máa kan jáde recently pé omijé ojú mi, gbogbo ẹ̀yin pastor, ẹ̀yin wèrè yìí, I was getting angry by watching that man humiliate pastors. But in the other way around, I kept quiet. I swallow my anger. Nítorí pé gbogbo yín ti sọ àgbàdo mọ́ọ̀dì ẹ ti dáláwàdà dìé. Afẹ́fẹ́lá pé irin ọjọ́ kan ló níyì mọ́. Ìrántẹ̀dẹ̀ lẹ́ẹ̀rí iná arranged prophecy ni. Àwọn prophecy tẹ arrange. Àwọn ìran irọ́. Wọ́n di pé máa ríran sí celebrity. Ẹ̀yin rí sí Òṣùpá, lẹ́yìn rí sí Paso, lẹ́yìn rí sí Bella. Tó máa sọ̀rọ̀ nínú ìran, tó máa kó wo wá sí field tí gọ́ọ̀mẹ̀ntì, gẹ́gẹ́ mo ṣe máa sọ pé gọ́ọ̀mẹ̀ntì ẹ rí sí àwa wòlíì, ẹ tẹ̀ wá ṣe test fún wa. Ẹ kó wá sí field, ẹ jẹ́ kán set gbogbo íńtánẹ́ẹ̀tì àgbáyé kí gbogbo ayé máa wò wá. Pẹ̀lú gbogbo òmò tẹ́ ń lò àtọ́jú tẹ́ wẹ̀, ẹ̀yin lẹ máa tò sí o. Àwọn wòlíì kan wà tó wà nú ayé tí wọ́n gbórúkọ wọn rárá. Ìjìnlẹ̀ ló máa ń jáde lẹ́nu wọn, ìran tó máa ń rí látọ̀dọ̀ Ọlọ́run ni. Wọn kì í mú fèkì rárá. Mo jẹ́ nọ́mbà 1 láàrin wọn. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n lóǹkà. Tán bá jọ kó ẹ̀yin àti wọn sílẹ̀ ní field, balabolo ọ̀rọ̀ yìí máa padà dàbí wòlíì Báálì pẹ̀lú Èlíjà lórí òkè Kámẹ́lì ní rúbọ àṣálẹ̀. Nílò tó bá ti dé gbangba wálé àbáyẹn, ewé máa sunko ìtànná máa rẹ̀. Ẹ̀mí Ọlọ́run alààyè nìkan ló máa dúró. Nítorí pé ìmọ́lẹ̀ ni. Nítorí wọ́n ti di gbangba ìta tí gbogbo ojú gbogbo íńtánẹ́ẹ̀tì. Gbogbo ògùn yín máa dákẹ́ jẹ́jẹ́, òmò yín máa lọ sùn. Ṣùgbọ́n fìtílà ẹ̀mí alààyè ó máa dúró. Bíbélì ó ní kọ́kọ́ yọ ètí igi tó wà lójú ẹ kó tó máa yọ ìrúnrún igi tó wà lójú àwọn ènìyàn. Can we stop all this nonsense? Can we stop humiliate ourselves in the name we want to trend? Ẹ ti wá ń ríran sáwọn celebrity báyìí, ẹ ti wá ń tẹ́ nípa ìran tẹ́ ẹ̀ ń rí. Wọ́n ti ń fàbùkù kàn yín. Ẹ ti ń tẹ́, ṣé yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀, nítorí pé àwọn tó wà ní ìgbèkùn tó fẹ́ dìde wà ń bẹ̀, ẹ ríran sí wọn.
o lè lóun ríran sí wọn o ìgbà tó wá ríran sí wọn ní chọ́ọ̀chì ẹ kí ló tó ṣe ń gbé sí platform ẹ káyé máa rí pé tòótọ́ oríran sóṣe jáwọn tó ti lówó tó ti là lóun ríran sí o lè ní ẹ o. mi ì dédé sẹ́ẹ̀tì kámẹ́rà o olúwa ló rán mi sí ẹ o ọdún ìwà tẹ wọn ní gbórúkọ ẹ mọ́ o tẹ́ ẹ bá jáwọ́ pálapàla yìí enough is enough. Àmọ́ àwọn wòlíì tá a bá rí wọn we know them. You can never see them come outside. Mo ríran sí Paso, mo ríran sí Osupa, mo ríran sí Wizkid. What a rubbish. Kò sí ní tá a lè ṣe fún mi. Ẹ lè pa mí. Irun ara mi gan ẹ lè tú. Nítorí pé mi ń ru apá Kristi kiri lára mi. Ẹ lọ já ọlọ́pàá tí èèyàn gbómi lákaná. Ṣé ká kó onídìí ìdò kì í ṣeré ọmọdé. Mo ń ṣiṣẹ́ secretariat kò jẹ́ ká mọ ẹni tó ń gbálẹ̀ níbẹ̀. Secretariat náà mo ti ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni ilẹ̀ ló ń gbánu secretariat tó ń nu gbogbo ilẹ̀ lẹ́ẹ̀kiri ni. Ọlọ́run pè mí kò jẹ́ ká mọ wòlíì òtítọ́ kò jẹ́ ká mọ ìránṣẹ́ Ọlọ́run òdodo. Share this. God bless you. Happy New Year once again. Bye-bye.